àfẹ́sọ̀nà mi, olólùfẹ́ mi, bákan tí gbóhùn rẹ wá tí láyọ̀ mi á kún kẹ́kẹ́kẹ́. Bájàjà rí olókèèrè inú mi á dùn dùn. Ìjàre mo yá bẹ̀ ọ́ ni. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre, ó ní àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí. Èyí ní í ṣe pẹ̀lú èèyàn ọlẹ́gbàgbọ́, èèyàn ọmọlẹ́yìn Jésù Kristi. Èèyàn kan ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rán. Ọlọ́run èdè ràn án lọ́ ọ́n ti lù gbàlà ṣáájú. Gbàlà ni ó lè ṣe iyebíye sí i. Èyí gan-an lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ lóní àǹtí. Èyí gan-an lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ lóní ọ̀gá. Kọ̀yà bẹ àfẹ́sọ̀nà rẹ nù. Wí kẹ́hìn, wí ọlọ́gbọ́n náà kàn rìn létí omi. Nínú ipò kìí hà ní ipò òbádọ́rẹ́ kìí pèlè courtship ibẹ̀ ni ẹ̀. Ipò kìí hà ní ẹ gbọ́dọ̀ mú gbàgbé ibi kìí ti bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú Ọlọ́run. Kí tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àti kẹ́yìn o àtòdodo rẹ̀. Ike tó hàn yókù kó kù àwọn ọmọ okun kò yín òun kì í gbọ́rò bẹ̀rẹ̀ léyìn ni o. Ìjà kò máa yé rìkì Jésù kì í gbà gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Síwájú sí ayọ̀ rẹ̀ kún títí kìí yà mú gbàdúrà kìí mọ̀ pé òfin Ọlọ́run ni pé ọmọbìnrin láṣọ ìyá mi, ọkùnrin láṣọ kọ̀ mi. Níbi kìí bá dé ní bá ní ọdẹ yẹ ògo Ọlọ́run. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre, kí òdi ẹ̀bẹ̀ mi. Òdi ẹ̀bẹ̀ mi ni pé ipò ẹlẹgẹ́ káyà ìjà lò nínú òwà mímọ́. Ṣàkókò kéyìí o. Kàyà mọ́ àkàn rárá. Kàyà mẹ́rùn àkó ẹnu. Èṣùrù àkókò. Èṣù dọdẹ́rà. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre. Ewu ibẹ̀ lóko ló ń gẹ́ o. Ìjà ṣọ́ra. Ìgbàmúni ká bá jòkó lùgbàmúni mo rí pé ojú kì í mí òmí bẹ́ẹ̀ ni pé kí n ra mọ́ tán mi lẹ́rẹ̀kẹ́. Ìjàre àfẹ́sọ̀nà mi. Ìjà rọ́jú bẹ́ẹ̀ náà líkù bóyá lóṣù 6, lóṣù 8 àbí lọ́dún kan kọ́ bá kàn ti pọ̀ jù. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre. Ṣàkókò kí á méjì á tilẹ̀kùn mórí sínú yàrá kéyìí o. Mo fẹ́ kó ní sùúrù. Mọ̀já àmúkanjú lá ọbẹ̀ kò gbóná. Lẹ́yìn òré yìí kí ètè ra kẹ́ mọ̀ bá bó. Ká ń ra kẹ́ mọ̀ bá gbégbò. Ṣàkókò kéyìí àfẹ́sọ̀nà mi kí rẹ̀ àgbà mi lọ kó gbà lọ́ọ̀nì kẹrẹ̀ akọjá ọ̀gùnrán kẹrẹ̀ lọ síbi kókó ọ̀ọ̀nìyàn. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre nítorí pé ọkọ ìyàwó kan ó ti jù ọ́ náà lọ nínú ayé mi. Onídẹ̀ẹ́hùn ṣe yín bọ̀ láti akọ àyànfẹ́. Àmọ̀gbà ká dé o kẹ́ máa jẹ́ pé ògbà ká ti gbẹ́run sẹ́nu rárá. Lùpọ̀ ìjẹ́ akọ adún. Káre èèyàn ọmọ Ọlọ́run léyà o. Kí á méjèèjì káàdì ayọ̀ lọ. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre. Ṣùrù àkókò káyà múrọ́ ká máa tán rárá. Àkókò kò yẹ ká kún fún àdúrà. Àkókò kò yẹ ká jẹ́ ọ́ kété nǹkan ti ṣẹlẹ̀ látẹ̀yìn. Ká yóò mọ́ rárá dúdúdúdú kí òpinlẹ̀ oléra kí yóò dúró dáadáa. Ṣàkókò láti gbórọ́ kalẹ̀. Àfẹ́sọ̀nà mi jọ̀ọ́, àfẹ́sọ̀nà mi jàre. Ṣàkókò láti rìn nínú òkùnkùn káyà. Ibikíbi ká bá tí a pàdé jẹ́jẹ́ bí kò jẹ́ pé òmọ́lẹ̀ lébẹ̀.
mo rọ̀ ọ́ ni jẹ́jẹ́ bí kò jẹ́ pé ibi kèrè àní mo rọ̀ ọ́ ni kọ́ bá kà jòkó sínú mọ́tò gan kí n máa dúró sẹ́gbẹ́ mọ́tò ká bá a jọ sọ̀rọ̀ ó yẹ ká lákànra kí n mójú kẹ́ mọ́ aṣọ́rí orí ọ̀pọ̀lọpọ̀ ní jòkó síwájú mọ́tò pẹ̀lú àfẹ́sọ̀nà rẹ̀ kàn rè mọ́ létan raran láti bẹ̀ sí kọ́ ọ parí rẹ̀ sí hòtẹ́ẹ̀lì àfẹ́sọ̀nà mi jọ àfẹ́sọ̀nà mi jàre ìjà mọ́ra balẹ̀ nípa tẹ̀mí ìjà mọ́ra balẹ̀ nípa tọ́ra ìjà mọ́ra balẹ̀ nípa nǹkan rárá ẹ̀fẹ́ ìjà mọ́ra balẹ̀ nítorí pé ìgbéyàwó lọ́lá o káàkété rẹ̀ kẹ́ jẹ́ aláìlérí ṣùgbọ́n alágbèrè àti panṣágà gbèlè wí ọlọ́run á dá lẹ́jọ́ kọ́ bá wo Hébérù orí 13 ẹsẹ̀ 4 ẹ̀ lébẹ̀ àfẹ́sọ̀nà mi ìjà kábẹ́ẹ̀rẹ̀ ká rọ́jú ká ní sùúrù ìjọ ìgbéyàwó ra lẹ́yìn ìgbéyàwó sí kọ́ àyè gbà ọ́ ayé òdìmọ́ra gbàgì kó rè á ayọ̀ mẹ́rún sẹ́nu rárá kó rè á lè dáná gan nǹkan bá rè á la yóò ṣe lébẹ̀ jàre o ọjà lọ sínú ẹ̀ṣẹ̀ torí pé nínú àkókò òbárìnpọ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán mọ̀ múná ṣeré o ọkọ ìyàwó ojú ọ̀nà mọ̀ múná ṣeré o ìyàwó ojú ọ̀nà ire o.